àwa nìyẹn. Fún àwọn tí wọ́n ti mọ̀ yín dára tẹ́lẹ̀ ṣáájú àsìkò yìí àwọn tí wọ́n tún láǹfààní láti máa wo èyí tí a ṣe níbí lè ní ẹ jẹ́ kí àmọ́ ẹni tí í ṣe Tope Nautical gbajúgbajà olórin. Orúkọ tèmi ni Tope Àjàó, ìtìsẹ̀ Nautical Tope ọmọ ìyá ayé. Ọlọ́run ló mọ gbogbo tẹ́nìkan ò mọ òun, àwa là ń ṣe bàbá ṣe fẹ́. Mo ní ṣò fẹ́ lówó lọ́wọ́, ṣò fẹ́ rí bá ti ṣe, ṣò fẹ́ kọ́lé ogún, fẹ́ kọ́lé mọ́lé. Tó bá lówó lọ́wọ́, tó bá rí bá ti ṣe, owó Ọlọ́run bẹ́ẹ̀ ni ìwà. Ọlọ́run ló mọ gbogbo tẹ́nìkan ò mọ, àwa là ń ṣe bàbá ṣe fẹ́. Orúkọ tèmi nìyẹn, Alhaji Tope Nautical. Ẹni ọmọ ìyá ayé, ọmọ ìyá ayé àlàjẹ ni, ọmọ ìyá ayé orúkọ ni, bóòlù ọmọ ayé ṣe wọnú. Ẹ mọ̀ pé tí ayọ̀ bá kú ìyá náà ló máa ń kú, so nǹkan tó bọ́ ọmọ ìyá ayé wá nìyẹn. Mi ò fẹ́ ká fagùn náà tó báyà lọ. Ìyá ò sí mọ́, gbogbo àwọn ìyá tó kù ìyá ayé náà ni gbogbo wọn. Bẹ́ẹ̀ ni ẹ̀yin ti gẹ̀ẹ́tì kò tó ṣẹlẹ̀ ọkàn. Láìpẹ́ ni a rí nílé Alhaji Saheed Osupa. Mi ò gbọ́. Láìpẹ́ ni a rí nílé Alhaji Saheed Osupa. Mo ń lọ ilé ọdún nìyẹn. Ẹ bá rí mi lọ́dọ̀ nílé Saheed Osupa, mo lọ ilé ọdún nìyẹn. Ẹ jáwọ́. Ẹ mọ̀ pọ̀ ọ̀gá mi ni Alhaji Saheed Osupa lọ́jọ́ tó ti pẹ́. Ọ̀gá mi náà ní Alhaji Pasuma lọ́jọ́ tó ti pẹ́. Mo fi kọrin pé tèmi Tope mo ti ń dàgbà, mi ìṣọmọdé, mo lólòdì lágbólé orin. Bọ́mọdé kú ọmọdé bá gbà ló máa dà, ẹlẹ́gbẹ́ mo ní o, mo fẹ́ lólòdì lágbólé orin. Ọ̀gá mi làlàbí mi Pasuma, wàláhì ọ̀gá mi l'Òṣùpá mi Saheed. Ẹ̀gbọ́n mi làwọn méjèèjì torí wọ́n jọ wà náà ni. Àti pé iṣẹ́ fújì tún ti wá di àtúnbí, ìyàn ti dà àtúngún, ọbẹ̀ ti dà tún ṣe o. Àwọn ọmọlé aláyọ̀ torí pé ayọ̀ ní tiwa, ọ̀rọ̀ di káàmù kò mà sí ohun tó jọ yẹn. Ẹ̀yin aláròká ẹ̀jẹ̀ lọ mi ìṣọ́nú yín, ẹ jẹ́ kó lọ bẹ́ẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣe nígbà míì ó ní bí wọ́n ṣe máa ń ro pé bí nǹkan ṣe fẹ́ rí tọ́lọ́ wá dẹ̀ jẹ́ kó máa rí bákan, bó wáyé Ọlọ́run ló yẹ ṣe nǹkan tiẹ̀. Ṣe ní Fuji music industry àwa ti ń expect àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan pé tí ó bá ṣe pé àwọn nǹkan báyìí ò ṣẹlẹ̀, àwọn nǹkan báyìí ni ó bá máa ṣẹlẹ̀. Because Alhaji Saheed Osupa gbé ìgbésẹ̀ kan tó yẹ pé èmi gan fún ara tèmi gan wú mi lórí ṣẹ́gẹ̀tì ní àwọn ìdíjọ́ mẹ́ta ìbáyìí. We went to Pasuma house, wọ́n dẹ̀ lọ kí wọn fún ti alájà tí wọ́n ṣe aláìsí. Ṣé ló jẹ́ nǹkan òwúrí? Àwọn nǹkan wọ̀nyí tí rẹ́pọ̀ bá ti wà níwájú àwọn ní àárín àwọn tó wà níwájú wa gẹ́gẹ́ bí àwọn ọ̀gá wa ṣẹ́gẹ̀tì, àwòkọ́ṣe wọn ni àwa táàbọ̀ lẹ́yìn náà la máa fi operate. Àwọn tó ń bọ̀ lẹ́yìn tiwa náà ṣẹ́gẹ̀tì, àwòkọ́ṣe tiwa náà ló máa wò ní kíkún. Ìyẹn ni ò ní jẹ́ kí iṣẹ́ fújì parẹ́, because ó ní àwọn kan náà táà náà gbọ́dọ̀ fílẹ̀ fún. Ìyàwó la ti ń gbẹ́nu lé 50 ìsìn. Àwọn Pasuma náà ti wà ní èjì tó wà yẹn. Àwọn wo la wá fẹ́ fi fújì sílẹ̀ fún? Nígbà tó bá yẹ pé fèmí ìjà kò sí unity kò bọ́ tí. Àwọn ìgbésẹ̀ tí Alhaji Saheed Osupa gbé lẹ́nu ọjọ́ mẹ́ta mo rí ó rí touch mi bóyá irọ́ ọ̀gá yìí ọ̀gá dáadáa ni tó fẹ́ kí nǹkan gúnrégé, tó fẹ́ kí nǹkan lọ síwájú. Ìfàsábà tí mo ń sáré ògbé àjẹsáré lọ bọ́ọ̀gá ọ̀làyé. Àwọn onífújì tí ó bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ tó bá rí pé òun ní ìṣù pẹ̀lú àwọn ọ̀gá ẹ̀ tó dẹ̀ rí pé àwọn ọ̀gá ẹ̀ ti ń sẹ́tù tó bá òun kó la nílẹ̀ àwọn ló mọ̀ ọ́ bá ń bọ̀ gbègbè. Ìgbésẹ̀ tí Osupa gbé pé ó lọ sílé Pasuma ló ta yín ní ìdí kìsí tẹ́ fi lọ bá ń lé. Not from day one, Alhaji Saheed Osupa is my boss. Sorry wa, kò ṣe hide. He's my boss from day one. Láti ilẹ̀ wá tí gbogbo àwọn ayé mọ̀. Are you getting me? Àdáwọn ọ̀rọ̀ kan wà tó yẹ pé mi ò fẹ́ máa fi repeat ara mi. Mo kàn lè yan orí ẹ̀ ni pé tí èèyàn bá bímọ pé ọmọ bíi mẹ́ta tí bá ti fẹ́ràn kan jù máa fọgbọ́n ṣe. Wọ́n máa yànnà náà lójú àwọn tẹ́jọ bí wọn. Bí ẹ pa àwọn náà jẹ́
bẹ́ẹ̀ báwọn náà jẹ́ nǹkan kan nìyẹn ṣe understand but ibi bẹ́ẹ̀ ṣe wà yìí oníkálukú ló mọ ibi tó ti ń bọ̀ èmi ọmọ mi ṣe ni mí I was born and brought up in Mushin for me láti sọ pé jẹ́ lọ dájú gúnlẹ̀ mi lọ́wọ́ nǹkan tó ń ṣe bẹ̀ because mo ti mà láti Saheed Osupa ń sìn ilẹ̀ ti ta sí ṣẹ́gẹ̀t ní ìgbà tá a wà lọ́dọ̀ wọn èmi bá Saheed ọtún bẹ̀ ẹ̀ kà mọ́ òun ti wà ṣáájú yín níbẹ̀. bàwọn mú múrí wá bẹ́ẹ̀ mi bẹ́ẹ̀ ọmọ wa bẹ́ẹ̀ mi bẹ́ẹ̀ but ó ní báwọn kìíní yẹn ṣe lọ́mọ àìjẹ́rẹ́ mọ̀ pé báwo làwọn ọ̀pọ̀lọpọ̀ ṣe máa ń pò tó bá láṣẹ o tó bá láṣẹ o tó bá wọn bá ló lè fa àwọn olóyè ẹ̀sìn kọ́ ló bá ṣe wálé tó bá láṣẹ but èmi kàn fọ level tèmi máa ṣe ń ronú gẹ́gẹ́ bí ọmọ gbòòrò kan wípé nígbà yẹn ni mo sọ ọmọdé ń súnmọ́ ẹ̀dá ìpé kò sí kò sọ orí wá bí. kí làwọn tó ṣẹlẹ̀ ń gbà yẹn lérè fi díẹ̀. ẹ̀kọ́ tí mo kàn lè sọ pé ṣẹlẹ̀ ń gbà yẹn náà mo ti sọ fàlàyé jọ ẹ̀ mi kàn fẹ́ bí sẹ́yìn bí abúlé fújì ṣe wà ń sìn mú láì bó ṣe wà mi ò fẹ́ sọ kankan tó kó máa dá tàbí trigger. mi ò fẹ́ kò sí nǹkan tó mi ò ṣe alábòsí yẹn kò sẹ́ni tí mo lè sọ̀rọ̀ lójú ẹ̀ because mi ò ṣe alábòsí sẹ́ni kankan mo máa ń lọ tèmi ni nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn náà ṣe hide nígbà mẹ́tàlá lọ́dún Òṣùpá ńgbà yẹn Saheed Osupa Tope Nautical múlí tọ́ndà bọ́ level tí ọ̀gá wa gbogbo wa bá ṣe wà kọ̀ọ̀kan yẹn náà la ní family le la fẹ́ jẹ́yàn nílé ayé wa tàbí tí wò pé Alhaji Saheed Osupa yìí Ọlọ́run God sent fún wa ní tó yẹ káà náà lè ní ládàá ní Fuji industry tán lè fi lé wa dájọ́ pọ́lọ́ wọn ayé kéré ni àá náà ṣe ń rí mọ́ ìpè náà ọ̀wọ̀ kìíní kan ṣùgbọ́n gbàdá dẹ̀ máa débẹ̀ pé ẹyọ kan tán fẹ́ràn bẹ̀ náà yọ fúdá ẹbí kíbi àkíyàn ra ṣàwámà fún yàn ni kò ti kàrámù ṣàwámà gbọ́dọ̀ gbogbo ẹ̀ wà nú ẹ̀ chicken wà nú ẹ̀ kò dẹ̀ gbé lọ́dọ̀ kò dẹ̀ ra yọ hot dog inú ẹ̀ kò dẹ̀ hot dog ayọ́pọ̀ dog lọ́fẹ́ jẹ so afẹ́tù yẹ kí gbogbo a máa jẹ òun lálàyé ń ṣe fún múrí yẹn òun ló dẹ̀ bí gbogbo wa nílànà ti Fuji so yẹn tó ṣáájú àti fẹ́ náà làwọn èèyàn rí bí ẹ̀ ń pòun lo ìyẹn tó ń dà kò sọ ọmọ Òṣùpá tí òun rí kọ ìyẹn tó ń dà bẹ́ẹ̀ ni ó ti àwọn tó wà ní Ọ̀fà ó ta àwọn tó wà ní Ìbàdàn kò sọ ọmọ olódò kankan ní tẹ̀lé Òṣùpá ọmọ tẹ bá rí tó bá tẹ̀lé Òṣùpá kó òun kọ Fuji gbèsè ẹgbẹ́ kan ní kó wá kọrin fún tó bá kọrin fún bóyá ẹ̀ ní ṣe kò sólódò ní gbogbo wọn kò sí èyí tí òun rí kọ bọ̀ èyí táláyé ṣókèsì fáwọn èèyàn ni wọ́n rí òun náà dẹ̀rúdẹ̀rúdẹ̀ àwọn èèyàn lòun lọ ìlànà èèyàn sáré lọ rọ́ọ̀ṣì lọ́lọ́ jẹ́ bí ṣàwámà. àbó òun fẹ́ mú oríkojú èyí yòókù lọ ni lágbèékalẹ̀ ní gbogbo ẹ̀ láfijọ́. oníkù ló mọ̀ ká àwọn tó ń gbọ́ Tọ́pẹ́ náà ti pẹ́ kọ́ lọ gbá náà wò gbogbo alágbọ́n bíi fá gbogbo alámọ̀ bí ọ̀pẹ̀lẹ̀ you understand so mi ò rò bẹ́ẹ̀ but ṣẹ́rí opportunity ni gbogbo aláyè but advantage pé aláyé máa ń pariwo ẹ̀ lẹ́ni ṣòwò yẹn débi pọ́n tó fún láìtẹ̀ tó fi ń polówó ẹ̀ káàkiri ìwọ́n táwọn èèyàn bá rí náà máa rà ìyẹn èmi ò lè parọ́ ohun mi máa bó ti ṣe o ìyẹn pín ṣe mi pé nǹkan tó yàn ṣe fún years tí ò change tí wọ́n dẹ̀ ti ń lọ́gbọ́n bímọ tí wọ́n pèsè ẹ̀yìn náà làwọn ọmọ ilẹ̀ fi jẹun tó ní excuse fún òkè òkè sọ náà tó. ìtẹ̀sọ̀ yìí ọdún mélòó sẹ́yìn báyìí. ó ti pẹ́ o. àwọn bàbá ló ṣẹlẹ̀ years ló ṣẹlẹ̀. ó ti pẹ́ o nǹkan tá à ń sọ yìí ti ń lọ bí almost bí 10 years o even more than that tẹ́mi ti kú òní mo sọ o. gbọ̀ngbà tó ti ṣẹlẹ̀ ó ti pẹ́ o gbà tó ṣẹlẹ̀ yẹn gbogbo wa náà àti ìṣèjú rẹ́kọ̀dù mẹ́ta sí méjì ló ń gbà yẹn. Tọ́pẹ́ ṣe confirmation mo lè ṣe optimism àti ìṣèjú nǹkan báyìí lọ. mo sọ pé àwọn ìgbà tá a wà tá a gùn tán tí ìyàṣẹ fún wa olórin ni wà á nọmọ báǹdì o tẹ̀yìn ọ̀gá wa láwà tá a bá lọ sí jọ́ǹpù wa bíi méjì kan ọ̀gá wa máa lérí ọ̀tún ọ̀sẹ̀ ẹ̀yìn ọ̀gá wa láwà ẹ̀kọ́ tẹ̀ bá bù
sí tiwa náà kan fi máa gé sí káwọn èèyàn ní pé Tope Nautical. Alhaji Mushin nẹ́ẹ̀tì dìde Mushin náà bí ń sí. Bẹ́ẹ̀ Adẹ̀ ní olórin Mushin bẹ́ẹ̀ tó náà lórúkọ ìyẹn Alhaji Salaye Pasuma. bẹ́ẹ̀ Kúrò tẹ̀ jókòó sí bèsì tó yẹ pé ẹ wá fi Mushin ẹ̀ lọ sáyé gúnlẹ̀ kí ló ṣẹlẹ̀? ẹ ṣòrí rẹ̀ it's a good question. Ṣé rí èmi orientation music ló bẹ̀rẹ̀ láti ṣọ́ọ̀ṣì. Ó bẹ̀rẹ̀ láti ṣọ́ọ̀ṣì. Ṣé o understand? Ṣọ́ọ̀ṣì ni mo ti bẹ̀rẹ̀ orin. Bí mo ṣe nígbà yẹn báwo lórí mo ṣe máa ń kọrin orin wọn máa ń fẹ́ jọra wọn. Mo ní àbí looking for something tó mọ ikú máa wà unique tó máa jẹ́ fújì yẹn lọ. Ẹ mọ wáyé tí mo kọ́kọ́ gbé yín lọ pé ṣọ́ọ̀ṣì mo ti bẹ̀rẹ̀ music. Ṣé rí ní ṣọ́ọ̀ṣì a máa ń make orin, a máa ń compose orin, a máa ṣe arrangement spring, a máa ṣe guitar, a máa ṣe arrangement. So àwọn kò ń ṣe practice táwọn ọmọ ní fújì máa ń practice lè lọ́ máa ṣe ṣọ́ọ̀ṣì. So èmi ti ní orientation yẹn. Me I come dey look for unique something. Fújì náà ni o but tí ò ní sound bí gbogbo wọn ṣe ń sound yẹn. Gbogbo àti mo dẹ̀ sọ fún yẹn tí mo ní mo yọ ọmọ mi ṣe ní mí yẹn. Lẹ́yìn ìgbà tí mo sí ní kú ni mo di ọmọ ọ̀tá ò fúlì o ni mo wà ń ta o. Ìgbà tí mo sí ní wà ilé ni mo wà o. Children home school ni mo lọ àti bọ́dà ní Ìbàdàn lóríta challenge. Do you understand? So èmi wá máa ń lọ sáde gúnlẹ̀ torí máa ń káàkiri ọmọ ìgboro ni mí. Orí bó ṣùgbọ́n sí máa ń kọrin ó yàtọ̀. Mo try láti fẹ́ mọ bọ́n ṣe ń ṣe nǹkan tí wọn tó fi rí báyìí. Mi ò láǹfààní àti súnmọ́ wọn gbà ẹ̀. Ìgbà tó lọ́n bá mi ṣe tó ti pé wọ́n ṣe rẹ́kọ̀dù kan, wọ́n ṣe live kan lẹ́yìn rẹ́kọ̀dù master plaza tó ṣe yẹn. Tó fi bá àwọn olórin wọ́n bọ̀ pé wọ́n wá sí Mushin ní ṣáàdù ládùúgbò tiwa èmi kan. Fún ara mi lọ bẹ̀ mo lọ introduce ara mi. Èmi mo sọ fún Òṣùpá kọ́ ló fún mi second Òṣùpá nígbà yẹn because gbogbo táwọn ẹ̀fìn mọ̀ mi second Òṣùpá ni. Èmi mo sọ fún pé èmi ni second Òṣùpá. Wọ́n dẹ̀ gbà bẹ́ẹ̀. Níjọ́ náà lọ́hùn. Lọ́jọ́ náà lọ́hùn. Wọ́n dẹ̀ gbà jẹ́ ọ̀rọ̀ àìmì ọmọ mi second Saheed bí kìíní kan second Òṣùpá ó dẹ̀ gbà bẹ́ẹ̀. Ìgbà tó wá yá ẹ mọ̀ pé yọ̀ máa gbọ̀n sí ní ìṣẹ́. Mo rẹ̀ mí náà ráwọn tó lè help mi sọ pé mo fẹ́ ṣe rẹ́kọ̀dù and this and that. Àgbà nílò láti máa second bí kankan. Lẹ́kìn mi náà ti jẹ́ kó mọ orúkọ mi because kò sí irọ́ kankan ní tí ọ̀bẹ máa fọwọ́ bò mọ́ gẹ́gẹ́tì all na packaging gẹ́gẹ́ orúkọ fẹ́ máa jẹ́ ìsìn kì í jẹ́ kí n capitalize lórí Tope Nautical yẹn Tope Nautical kí n má fi nǹkan kan sí wọ́n ti mọ̀ nígbà ọmọ Òṣùpá ni mí àgbé Tope Nautical jáde àṣẹrẹ́ kọ̀ọ̀kan bá mission àwọn èèyàn dẹ̀ gbà gẹ́gẹ́tì tí mo tó bá tí èèyàn bá ń tẹ àwọn ibì kan nídìí ní industry àwọn èèyàn wọ́n wá di music ó dáhùn nǹkan tó máa bá yọ̀ sọ and as at that time ó lójú nǹkan tí wọ́n wà bold láti sọ tàbí láti ṣe ṣe understand so ń gbàgbé ṣe album yẹn àwọn èèyàn náà nàìjíríà yẹn Tope Nautical ó dẹ̀ lọ nǹkan tí mi ò ṣe dúró sí Mushin ni mo sọ fún yẹn o kí n tó kúrò nínú Mushin Pasuma has been a good person to me not èmi nìkan to every artist tó wà ní Mushin ṣẹgẹt tí ẹ̀ ń rí ilé ẹ̀wọ̀. dáadáa ni tó yẹ pé àwọ̀ lásán tó bá ti wọ bẹ̀ báyìí o máa rẹ́rìn jáde. Èmi bí mi ti ṣe wà yìí èmi ń ṣe pàtàkì ní Mushin àìmọye kéèsì gbọ̀ngàn sí wádẹ́lì ní Pasuma ti bá mi ṣètò torí tí bá ti ṣe nǹkan tó fẹ́ ṣe báyìí Pasuma ti wá kókó ní Mushin ti ń gbé sọ̀rọ̀ ó yẹ lọ sílé Pasuma sọ̀rọ̀ àyígbà tó máa fi kíní géètì sọ̀rọ̀ ẹ̀ ta ló wà ń bẹ̀ èmi ni àti ní máa yanjú kéèsì yẹn because àwa ṣe pàtàkì ẹ̀ pàtó wá níjọ́ kan pàtó pé lọ́ọ́ gbé ọ̀pẹ ṣé orin ló fẹ́ kọ ni àbí o fẹ́ máa jà wàá kọ nílé ni wọ́n á lójú ti fa wàhálà lọ́la so has been a good brother to me a good bro since day one even before kí n tó lọ pé jẹ́ lọ check nǹkan tó ń ṣe Lájégúnlẹ̀ because èmi náà wá káàkiri I'm just looking for something unique tó pé
nígbà tí ẹ wá rí nǹkan tí ẹ fẹ́ dára lọ́dọ̀ Òṣùpá ń gbà yẹn mo ní nǹkan tí mo fẹ́. nígbà tí wọn ò ṣé ká ní wọn ò tì í síwájú dáadáa pé ẹnìkan náà ń project. nǹkan tí mo kọ́ lára Òṣùpá sì wà lára nǹkan tí mo kọ́ lára Pasuma ó wà lọ́wọ́ mi because music tá à ń ṣe yìí náà collective idea la fi ń ṣe ṣe understand wọ́n fún mi ní nǹkan tí mo fẹ́ èmi get nǹkan tí mo fẹ́ lọ get mo mọ bó ṣe make orin Òṣùpá fún wa confidence láti compose ọ̀rọ̀ kò need ẹnì kankan àwọn producers bá bẹ iṣẹ́ tí wọ́n bá bẹ̀rẹ̀ sí kọrin fún wọn akọ́kọ́ sún mẹ́rin àwọn bá mọ̀ pé iṣẹ́ làwọn fẹ́ ṣe táwọn kan bá fẹ́ compose ìlú fún ẹ wọ́n á jẹ́ kó dán mọ́rán tó rọ́mọ̀ pé wọ́n táwọn fẹ́ kọ́ fún ojú dáadáa so mo rí nǹkan tí mo fẹ́ lọ́dọ̀ Òṣùpá mo rí nǹkan tí mo fẹ́ as in kéèyàn make good Fuji pure Fuji music tó ní meaning kó throw message with item with another dimension to look like crossover I get it because gbogbo iṣẹ́ yìí náà ní method mo rí nǹkan tí mo fẹ́ the only nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan yẹn nìkan náà ló yẹ kí n sún mẹ́yìn díẹ̀ get ní ọba get nǹkan tó get náà á ṣàṣokèsè so that's it so for Pasuma is Alaye has been a good person to not èmi nìkan sí gbogbo artist mi ṣe àbẹ tó bá because ìwọ tó bá dé ní Pasuma rí kò àwọn èèyàn mi kan táwọn èèyàn kan máa ń pariwo Pasuma tẹ̀ ń sọ yìí bí gbogbo àṣewà bí tó bá débi tí ó máa dẹgbẹ́ gbogbo wa ni wọ́n máa bá gbogbo àjọ máa ṣeré ni ìwọ tó bá dẹ̀ ti rí lórí tí ò bá wa lọ síbi tó wà kò rí tiẹ̀ rò tó bá ti dé náà lórí ẹ̀ so everybody lẹ́kọ̀ọ́ iṣẹ́ ọmọdé everybody ló mọ bí tí bàtà ti ń ta lẹ́sẹ̀ stay with Pasuma and all that èèyàn ti dàgbà náà kò yí sí kí ọ̀rọ̀ pé aláàjì ẹ̀wọ̀n ṣẹlẹ̀ ń sì gbẹ́ sanwó school fees àwọn ọmọ mi ẹ bá ń sọ ìwà pèsè Saheed Osupa ń sìn Alaye ẹ̀wọ̀n ṣẹlẹ̀ gbẹ́ sanwó school fees ọlọ́mọ ẹ̀ka rẹ̀ kò ṣe pé ojú kan tó lè ṣe lọ but ẹ̀yin àgbàlagbà yẹn níbi gẹ̀rẹ̀jẹ̀ là ń bá gbà ṣẹlẹ̀ mọ̀ pé ibi gẹ̀rẹ̀jẹ̀ àbí bóyá bí ńláńlá dẹ̀ so nǹkan tó tọ́ sí mú ló tọ́ sí mú òkú ọrùn yẹ fún adìẹ so gbogbo wa náà àwọn àbàṣe fẹ́ ga ni kọ́lọ́dẹ̀jẹ̀ káka nǹkan tó wà ọ̀dẹ̀ nípa wa fọ èmi tẹ̀ láì bí Fuji industry ṣe rí ìsìn kò sí kòsínú kò sí kankan kò sí gbogbo ẹ̀ ń dùn lọ́gbà yìí. báwo lára ẹ̀yà tí mo rí. àwọn èèyàn kan máa ń sọ pé Tope Muri ẹ lè béèrè lọ́wọ́ Muri ìsìnkú sọ pé wọn àti Tope jà láéláé torí pé mo lọ program kan lè lórí Fresh FM táwọn kan pè nǹkan tó sọ náà nìyẹn èmi àti Muri ò ní jazz nídà kankan fún ọmọ ìgbà tí mo ní mo sún sẹ́yìn lọ́dọ̀ Alaye Saheed Osupa gbà yẹn kò pẹ́ tí mo kú ọmọ ẹ̀ náà ni mo gbọ́ pé Muri ń bú Alaye Saheed Osupa checket nígbà yẹn ara mi ò wá gbà mo wá bẹ̀rẹ̀ sí máa ṣe àwọn kankan bíi kí ẹ̀ máa dáhùn lóhùn làwọn èèyàn fi lérò pé bóyá à ń jà gbà yẹn bí àti òní nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn náà lèmi náà gbàtí mo dẹ̀ ṣe bíi how many times náà ó pọ̀ báyẹn náà nǹkan ọgbọ́n pé jẹ́ kó lórí ẹ̀dá rẹ̀ face a career because a good musician and a good place to go ìfẹ́ pé ẹnìkan tó yẹ there is a lot of things tẹ́ pé a ní láti use music fún ṣé mo there is a lot of things a ní láti fún ní encourage àwọn èèyàn pé ìwọ tó ṣọlẹ̀ tó ń ṣiṣẹ́ ó dábẹ́ ọ ṣiṣẹ́ ló ń jà ní ìṣẹ̀lẹ̀ a ní láti jẹ́ káwọn èèyàn mọ nǹkan tó ṣẹlẹ̀ nílùú wa bá ń da gbogbo lọ sókè o àwọn tọ́jú wa lọ tọ́jú wa wọ́n lè ti máa fún báwọn ìjọba wa sọ àwọn náà sọ tiwa náà so there is a lot of things that lè fi music ṣe that lè fi jèrè ẹ̀mí yàn báwo onígbàgbọ́ wọ́n ṣe fi bíbélì jèrè ẹ̀mí àwọn èèyàn báwo ní mùsùlùmí wọ́n fi kùránì jèrè ẹ̀mí àwọn èèyàn pé a lè fi throw message and tell them current affairs bó ṣe ń lọ and all that kákọ̀ọ́rí ìfẹ́ ẹ̀wọ̀n ìdókòó láàánú so. Alhaji